wọ́n kàn wọ́n ò kàn wọ́n bá ṣọ̀rẹ́ wọ́n ò bá ṣọ̀rẹ́ wọ́n kí yóò mọ̀ ṣe dáadáa sí wọn n kò sí pé Islam ni èèyàn rẹ̀ nù. wàlá wàdà ṣẹ́yún fi gẹ́rì ìmọ̀ọ́dé. èèyàn rẹ̀ tàfà ń júwe yìí kò sì ní gbé ẹ̀rí ẹ̀yìn àfà kò ní. mo ní OLOKIOMO ọmọ Saudi ọmọ àlùbáríkà olókìkí tún ti dé. ó yá bẹ́rù bá mọ̀ nù ú rò ó yẹ kó dúpẹ́. bẹ́rù bá mọ̀ nù ú rò ó yẹ kó dúpẹ́. ló mú mi dúpẹ́ fọlọ́run mi. mo dúpẹ́ oore sàtìrámọ́nì tó ṣe mí láláṣeyọrí. bẹ́rù bá mọ̀ nù ú rò ó yẹ kó dúpẹ́. ó yẹ kó dúpẹ́ o. bẹ́rù bá mọ̀ nù ú rò ó yẹ kó dúpẹ́. ló mú mi dúpẹ́ fọlọ́run mi. mo dúpẹ́ oore sàtìrámọ́nì tó ṣe mí láláṣeyọrí. bẹ́rù bá mọ̀ nù ú rò ó yẹ kó dúpẹ́. bẹ́rù bá mọ̀ nù ú rò ó yẹ kó dúpẹ́. ló mú mi dúpẹ́ fọlọ́run mi. mo dúpẹ́ oore sàtìrámọ́nì tó ṣe mí láláṣeyọrí. bẹ́rù bá mọ̀ nù ú rò ó yẹ kó dúpẹ́. bẹ́rù bá mọ̀ nù ú rò ó yẹ kó dúpẹ́. ló mú mi dúpẹ́ fọlọ́run mi. mo dúpẹ́ oore sàtìrámọ́nì tó ṣe mí láláṣeyọrí. Ànábì Muhammad aláàtàrà ọmọ rí abá. gbogbo ẹni tó ń bẹ níbí ni mo kí. àtúkù ọdún tuntun Ramadan eléyìí ó ṣojú ẹ̀mí wa. ọ̀pọ̀ látọ̀ ṣe tọdún tó kọjá tí wọn ò bá wa ṣe tẹ́lẹ̀ yìí a ò fi ọwọ́ lọ́wọ́ ọba ni mo fi sọ pé Ramadan Ramadan ó bá wa láyé Ramadan Ramadan ó ṣojú ẹ̀mí wa. Ramadan ó bá wa láyé Ramadan Ramadan ó ṣojú ẹ̀mí wa. Ramadan Ramadan ó bá wa láyé o. Ramadan Ramadan ó bá wa láyé Ramadan Ramadan ó ṣojú ẹ̀mí wa. Ramadan ó bá wa láyé Ramadan Ramadan ó ṣojú ẹ̀mí wa. Ajani Kẹfẹ́lá ọpẹ́ ní kàwádà. mọ kí ọ̀rẹ́ mi dada Ajá Zainab ayagamu gaza ọmọani ilé ọ̀sẹ̀yìn bọ́ọ̀là oníṣẹ́ ńlá. sallallahu alaihi wasallam. mo ní Ramadan Ramadan ó bá wa láyé o. Ramadan Ramadan ó bá wa láyé Ramadan Ramadan ó ṣojú ẹ̀mí wa. Ramadan ó bá wa láyé o. Ramadan Ramadan ó ṣojú ẹ̀mí wa. gbogbo àlìwájú pátápátá gbogbo yín pátápátá ni mo kí aláta látúní ẹ ò máa ní ká àgbà kò bọ́ọ̀là oníṣẹ́ ńlá. sallallahu alaihi wasallam. àlìwájú dùn ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o. àlìwájú dùn ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o.
Sàlátù ni mo fẹ́ rọwọ́ yín kẹ́sùn mọ́ bí nítorí oníṣẹ́ ńlá. Alhaji Gani ẹ kú oríire ọjọ́ ìní ọlọ́run ọba ò wá nífẹ̀ẹ́ lè ṣàṣemọ́ ẹ ò má ní ìdágbègbè ìbówọ́lá oníṣẹ́ ńlá. sallallahu alaihi wasallam. àní ẹni tó bá bá mi ṣàṣàlátù yìí kò ní fojú sunkún ọmọ ẹ̀túnjà ní Allahumma ya Rabbi salli ala Muhammad wa sayyidi saadati Nabi Muhammadu Babullahi mo mísìlù kọ̀tù ànábìó ṣèyídì tún bí ànàlá làwọn bàgìràwù muhammadu hamidu muhammadu muftarul futuhat sayyidi ọ̀dẹ̀jẹ̀ ni maulana ṣàlàjì bíi ya maulana ṣàlàjì Ibrahima gauzano wasilatana ila rabbina kutubul makitumi maulana ṣàlàjì Ibrahima asitu lilayi ẹ̀yin onílù alesh ẹ ṣé mo dúpẹ́ asituli láyò ẹ̀yin onílù ẹ̀jẹ̀ wọlé. ṣé mo wí pé ó yẹ ká máa kí wọn wàláhì ó yẹ ká máa kí wọn àwọn àfáà wa tí wàá fọláhùn mọ̀ wá.
ti dẹnu owó. Ẹni tẹ́ bá ṣe pé fún kíákíá ló mọ̀ lórí. Ẹni tẹ́ bá ṣàdúrà fún bóyá ládùúrà ẹ̀ lè gbà torí wọ́n mọ̀ pélépè ní. Ilẹ̀ títọ́ yẹmi ṣubú bàbá ọjà rọ̀ wá ṣe. Gbogbo ẹ̀yin á ṣe ìbàjẹ́ yóò jọ wá kiri gan. Ìbàjẹ́ wa tẹ̀ ń ṣe ìyẹn ò sọ wípé kàkàkà. Alájí àfihàn akọni ọlọ́run wà ní bàbá wa. Bàbá má ṣe dọ́tẹ́ ẹlẹ́gàn ṣe bómi lọ́gá alájàfọ́. Ṣẹ́rí pàṣẹ olójú ni kò sí lọ́wọ́ èkúté. Ìjàpá tó lóun fẹ́ dọ̀pẹ́ ó lọ sóko ẹ̀tẹ́ ni. Bàbá Waris ojú wọn lọ ẹ ṣètọ́jú ọlọ́dẹ̀kọ̀. Owó bàbá ọlọ́ládé ẹ tọ́jú bàbá mi ògògó. Alájí Hassan kẹpẹ́ láyé ìbàfẹ́ musímusí ìlú olúwa mọ fún dodo ṣòdì. MC òní táwọn náà ìbàjẹ́ yìí tí wọ́n ṣe tójú àwọn yẹ́yìn tí wọ́n ń ro ìyẹn ò sọ wípé kẹ̀mẹ́gà. Gbogbo ẹ̀yin á ṣe ìbàjẹ́ yóò jọ wá kiri mọ́. Ìbàjẹ́ wa tẹ̀ ń ṣe ìyẹn ò sọ wípé kẹ̀mẹ́gà. ọyìn wa anabi Muhammad tí MC Olúọmọ bá dé màá jíṣẹ́ fún wọn èmi kan ní màá tẹ̀ máa jíṣẹ́ bàbá wa Al-Fulani ọ̀bẹ jíṣẹ́ fún MC Olúọmọ àti ọlọ́run wà àti gbogbo àwọn tẹ́ ẹ kí in absentia. bọ́lọ́run ṣe bó sọ fún yín mo ní ọlọ́run ṣe tó dáa fún wa nínú ẹ̀sìn Islam ọ̀kan tún lè léyìí tẹ̀ rí yìí àwọn ẹgbẹ́ kan wà ń sìn eré náà ń ṣe káàkiri ẹ̀bùn tọ́lọ́run fún ló fi hàn yìí eléyìí náà ló mú mẹ́ná tí ọmọ Sẹ́yìdá Fatima tó bí Fálàjí àgbà ọmọ ọdún 8 nìyẹn tí yẹn náà ṣe rẹ́kọ́ọ̀dù jáde adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba. ní pápápá ẹjẹ́ a máa ṣe ní ṣókí Alfa Abdul Ganiyu Taofik lẹ́yìn yín kí Sẹ́yìdá Karim káwọn náà máa múra kalẹ̀. Allah la ilaha illa Allah. Allah Allah la ilaha illa Allah. Allah Allah la ilaha illa Allah. Allah mo gbójú sókè sọ bá mi tó dá mi. Ya salamu selimuna. Eghfir li sheikh barakamo. Sani dio sheikhuna barakama be. Antalaniya bàbá rẹ̀ bàbá wa. Allah kúlódò ògògó Táíwò Hasani. Allah ìkà Kọ́dírì Àyìnlá ọmọ rẹ̀ ní bàbá wa. àlèfò lání orúkọ làpọ̀ Báládé. ẹ má bínú ẹ̀yin bàbá mi pé mo pè yín lórúkọ. Allah ìrèwó wá wálé mọ̀ sóòsẹ̀ ìdínà. Ire ọmọ tẹ̀lé mọ̀ sóòsẹ̀ ìdínà. Ẹ bá mi kí Sani Sani Alibaba rè. Àtàlà níyàn ilé yìí ò ní dàrú. Allah mọ̀ sóòsẹ̀ ìdínà. Ìyá sì máa yá mọ̀ sóòsẹ̀ ìdínà. Àyìnú báraka mọ̀ mọ̀ sóòsẹ̀ ìdínà. Kọ́dírì ọmọ kẹ́kẹ́ mọ̀ sóòsẹ̀ ìdínà. Alájà ní kẹ́pẹ́lá mọ̀ sóòsẹ̀ ìdínà. Àlùfáà làfáàkì mọ̀ sóòsẹ̀ ìdínà. Abubakar mọ̀ sóòsẹ̀ ìdínà. Ẹ̀bọ̀ kíkọ́ sí mọ̀ sóòsẹ̀ ìdínà. Nàchọ́ra mọ̀ sóòsẹ̀ ìdínà. Ọdún bá kákọ́ sí kò máa ní ìdàrú. ẹ
jẹ́ ká sọ pé aláàláyìnlá àyìnlàlá aláàláyìnlá gáyìnlàlá láàláyìnlá aláàláyìnlá aláàláyìnlá gáyìnlàlá aláàláyìnlá gáyìnlàlá aláàláyìnlá aláàláyìnlá gáyìnlàlá aláàláyìnlá kò sọ́ba kan aláàláyìnlá lẹ́yìn wà láhùn aláàláyìnlá gáyìnlàlá aláàláyìnlá gáyìnlàlá aláàláyìnlá gáyìnlàlá aláàláyìnlá gáyìnlàlá gáyìnlàlá aláàláyìnlá gáyìnlàlá ó yẹ jami uwa láìláìlàlá fọlọ́hún tóbi láìláìlàlá ọba tó dáyẹ láìláìlàlá uwa láìláìlàlá uwa láìláìlàlá láìláìlàlá àyà sọ pé àtijọ́ tí mo ti ń pè mú wọ́n mọ̀ lọ́rọ̀ yìí lè dìde. àtijọ́ tí mo ti ń pè mú wọ́n mo ti ń pè Rasulu lọ́rọ̀ mi lè ti dá ẹ. a máa ṣe zikiri lálẹ́ láyé a máa ṣe zikiri láyé wa. ó yá ẹ jẹ́ ká jó. Everybody kẹ́mújó Islamic hip hop mo gbèdé Hadith nigga tún ti dé let us dance oya shake body even if there's no money lọ ṣàlùwà lábòtítọ́ képolúwa lórí òótọ́ àgbàdúrà wa bá ti fẹ́ in as much tá a bá ń ṣọpẹ́. Iléyá ti dé everybody come around and ẹ jẹ́ ká ṣeré Hadith nigga ó ti yá mo tún ti. A fi àkókò yìí recognize presence ìkan nínú àwọn olóyè wa nígboro Èkó Alhaji Chief Lamina Shasi Chief Shasi of Lagos ẹ káàbọ̀ sà. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim amin. Gbogbo ẹni tí ń fẹ́ àánú Ọlọ́run èní ní ọjọ́ 14 oṣù kẹjọ year 2011 tó jẹ́ Sunday ẹlẹ́ẹ̀kejì nínú oṣù Ramadan oṣù ìkẹ́ lóṣù yìí oṣù àánú lóṣù yìí oṣù gbígbàdúrà ni gbogbo ẹni tó fẹ́ ká dùn àwọn gbà láti ní títí di ọjọ́ tí ó lò nù ayé ẹ̀ kó tẹ́wọ́ ẹ̀ méjèèjì. Gbogbo ohun tá a bá fẹ́ ṣe láyé ọwọ́ la fi gbà á ọwọ́ tá a tẹ́ yìí àti gbogbo àwa tá a tẹ́ àní fọwọ́ náà àní fi gbàwé ikú àní fi ọwọ́ náà àní fi gbàwé ẹ̀wọ̀n àní fi ọwọ́ náà àní fi gbé ọmọ wa sin a sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ kò sí tó yẹ kéèyàn ṣe láyé tó ju àdúrà lọ ẹlòmíì bó bá wà ń prógrámù báyìí torí ń tá a máa bá wá sóde ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìròrí wa ò papọ̀ mẹ́ta lèèyàn tó wà láyé àwọn kan wọ́n wà ní high table àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn wá wo ẹni tó wà ní high table ẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹta lẹni tó wá comment mo fọlá ìyá àti bàbá tó bí ẹnì kọ̀ọ̀kan wa mo fi bẹ̀ Ọlọ́run Olúwa má jà wá comment láyé lásán ẹni Ọlọ́run bá ní ó ráyè kó ṣàmì àdúrà amina. nínú àdúrà tó máa ń gbà àti àsìkò tádùá máa ń gbà jù láyé àwùjọ Islam báyìí jẹ́ kan tó tún wá jẹ́nu Ramadan ẹlòmíín wà gbogbo bá a ṣe ń ṣe látàárọ̀ táwọn máa ń kọrin àbígbà tí mi náà gba máìkì tí mo bẹ̀rẹ̀ àdúrà yìí ni ẹlòmíín ò rí rò network ẹ fìlì ẹlòmíín ò rí rò rárá ayé la wà yìí ọjọ́ kan ná ọjọ́ ayé tá a lò láyé ẹni ní 14 báyìí ó tún dínkù nù kò lékún mọ́ ọmọ ìyá mi wọ́n náà wàá wù láìjọ́ tó ti ń bá bọ̀ ẹlòmíín wà nínú Islam yìí wàláhì ó fẹ́ ṣe kò níní
wàláhì ẹlòmíì a máa wù bí kò máa rán àyàn lọ Mẹ́kà lọ́dọọdún a máa wù ẹlòmíì bí kò máa náwó sínú Islam ṣùgbọ́n kò ní. bàbá tí wọ́n á dé àwùjọ ká ṣàdúrà báyìí torí pé kò sí nǹkan láyé tó lè tún ọ̀rọ̀ ẹ̀dá ṣe tó ju àdúrà lọ ọgbọ́n ẹ̀dá ò tún ọ̀rọ̀ ẹ̀dá mo mọ kéwú mo mọ nákàlí tí ń jẹ́ ìyẹn kọ́ la fẹ́ lò mo kàwé mo ṣe gbogbo ẹ̀ máa lànà mo kàwé mo ṣe gbogbo ẹ̀ ìyẹn kọ́ la fẹ́ lò àbí kéèyàn bẹ Ọlọ́run kó sì bẹ orí ẹ̀ kó bẹ Ẹlẹ́dàá ẹ̀ ọmọ ìyá mi nínú Islam gbogbo wa pátápátá tá a ṣe wà lórí ìjókòó lọ́kùnrin lóbìnrin yìí gbogbo wa la jẹ breakfast ó lè ya jura wọn lọ ẹlòmíà jẹ breakfast tiẹ̀ lágo 6 ẹlòmíà jẹ tiẹ̀ lágo 7 ẹlòmíà jẹ tiẹ̀ lágo 8 kódà ẹlòmíà jẹ tiẹ̀ lágo 10. amágbèsè ayé tá a lò tó jásí pé breakfast àti lunch àti dinner a máa pa pọ̀ lójú kan náà lọ́jọ́ kan náà lásìkò kan náà ọlọ́mọdé tó sẹ́nìkan kan wa. amina àwọn ṣe kan nù. Sati ọmọládẹgọ akí wọn. abilárin akí wọn. baba balu akí wọn. oníbàjẹ́ alihamudulilayi rabbil alamin. àwọn àfáànkì yín. Sati tẹ bá ti kí anybody tán ẹ wá kí mi. ẹ máa bọ̀ wá sí orí stage. olóríire Ògògó ojoojúmọ́ gbogbo àti mo wà ní London nínú àwọn tí inú kíṣẹ́ẹ̀tì mi tó ń bọ̀ lọ́nà tí a pe àkọlé ẹ̀ ní gbígbàdúrà tí a fẹ́ lọ́ǹchì ẹ̀ nínú àwọn tá a ṣàdúrà fún Ológògó wa ojúmọ́ kan ò ní máláyé kó má pè mí pé Alufulani àfa mi. ó wúwo àdúrà ni. alhamdulilah gbogbo ẹ̀yin tẹ́ sí fúláṣí wa náà Ọlọ́run jò dáa fẹ́yìn náà. àmì tó dẹ́yìn náà rántí. ẹ̀yin tẹ́ wọ́n á ro o lọ àbí ò lọ Kẹ́ńyà lẹ́yìn lọ. Gabon tiẹ̀ ni Gabon. ẹ lọ máa pẹja Kẹ́ńyà àbí kẹ́ lọ Gabon. ogun aká yín má bẹ̀ wọ́n á tó bá yín jẹ́ wọ́n bẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n wá dé yín lókun. Ọlọ́run fi sí ẹ sọ wa. àmín. gbogbo ẹ̀yà fà mo kì í yín o. àkèyìn. àṣẹ Ọlọ́run tó wà lára yín oríire tó wà lára yín. wọ́n gbàdúrà pé àánú ọdún yìí òun fẹ́ jèrè ara òun fẹ́ jèrè ọmọ òun kó yóò bọ́ ànábì lẹ̀ kan náà. sallallahu alayhi wa sallam. àdúrà ni mo mú wálé ni àmọ́ mo ń bọ̀ ẹ jẹ́ n kọjú sẹ́yìn tẹ̀ wá ń bí. ẹ jẹ́ akọjú sọ́wọ́ ọ̀tún wa báyìí. gbogbo ẹ̀yin tẹ̀ wá ń bí báyẹn tẹ́wọ́ yín méjèèjì. àǹtí mi ní kẹpẹ́là Mojioláya Rahimat ti di mùsùlùmí ni ó wá sọ fún mi lẹ́ẹ̀kan pé my mission àtúndé mi ni mission ẹ̀ ó ní òun ti wá ń kí wákàtí márùn-ún dáadáa báyìí mo ní yes. Allahu Akbar. ó wá ń kí pé ìyá Buhari mo kí yín bàbá Buhari mo kí yín ẹ dákun ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá ń bí bàbá ládùúgbò bàbá wa kábíyèsí olóyè ṣàṣì káàdì gbogbo ẹ̀yin tẹ wá ń bí tẹ fèsì mi yìí orí burúkú ní jẹ́ tí. àmín. láàrin ìṣẹ́jú kan tọrọ tó bá fẹ́. tọrọ orí ńlá fi Ramadana yìí tọrọ ìṣẹ́jú kan. la hawla wala quwwata illa ẹ̀fọwọ́ ẹ̀bọ́jú ọmọládẹ́gọ̀ alhamdulilayi aláràfà méjì ni wọn àwọn lamẹ́ríkà ìbí London ọlọ́run ní jẹ́wọ́ àjẹ́ Sati makọrin ìforin ilẹ̀ náà falala ilẹ̀ náà Sati ọlọ́run ní jẹ́wọ́ àjẹ́ fún yín abilarin ọlọ́run ní jẹ́wọ́ àjẹ́ fún yín ojoojúmọ́ náà máa ń pè wọ́n máa ń ṣàdúrà pé alhamdulilayi àwa kọ́ lẹ́ni àkọ́ tí ó kọ́ lọ London wàláyé àwa kọ́ àìmọye àwọn yẹn sì tún lọ àlùbáríkà ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn yẹn tún lọ ojú páǹsì ni ọlọ́mọdé àṣàgbákò ayé ẹsẹ̀ tìmí tó ń bọ̀ lọ́nà mo hàn tú báyìí mo sì gbé fún òyìnbó ó sì mo hàn tú báyìí. ó foyín sí i. gbogbo ẹlẹ́rìí no kẹsẹ̀tì. ṣó foyín sí i. òyìnbó kúnlẹ̀ síwájú mi báyìí ó sì gbé hàn tú dání mo tún wá ní oru wà lóònírin lérí. báwo ni odó ń kọ́. ó tún wá ń jẹ àṣejẹ nínú apẹ. ntí òye wọ nìyẹn ló ti ń gbọ́ yìí ń tẹ́ ṣe London. ó tún wá ń lá ẹbu pẹ̀lú epo pupa. Allahu Akbar. mo ní ó kásẹ̀ kan sókè báyìí kó gbé àlùkùránì rù sórí. kò lágùn. aláwọ̀ funfun nu ọ ṣùgbọ́n gidi ni wọ́n ń ṣe. tó bá ní òrùwá ní wàhálà wọn pọ̀ ò ń ṣe ra ẹ. ọlọ́mọdé ó bàjẹ́ fún gbogbo yín o. àmín. mo wá kọjú sẹ́yìn tẹ̀ wá ń bí. ẹ tẹ́wọ́. gbogbo ẹ̀yin tẹ̀ wá ń bí ẹ tẹ́wọ́ yín méjèèjì. bẹ́ẹ̀ ni ẹ tẹ́wọ́ ti yín náà. àdúrà la kó wálé ni. jẹ́ kí n súnmọ́ bẹ́ẹ̀ ẹ tẹ̀lé mi ẹ̀yọ́ ọmọ mi. torí àwọn tó wà ń bí àwọn tèmi nìyẹn. a ní gan pa. àwọn olóríire ló pa. ẹ tẹ́wọ́ yín méjèèjì. eléyìí ò sọ̀rọ̀ mọ́ ni. ọdún léyà ní ń bọ̀ yìí ọlọ́run ló mẹni tí ò ní bá láyé àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ jókòó síbí báyìí ẹ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ. àmín.
ọmọ aráyè ò ní ba ògo yín jẹ́. àmín. ìràwọ̀ yín á tàn jáde. àmín. oríire á jẹ́ tẹnìkọ̀ọ̀kan yín. àmín. àníyàn láàrin ìṣẹ́jú kan. tó bá fẹ́ dà níyàn ọmọ ìyá mi tẹríba fọ́lọ́run báyìí. wọ́n fẹ́ yìí tì. tẹríba fọ́lọ́run báyìí. tó bá fẹ́ gba kọ́ńtrátì ọmọ bí wàá ṣe máa dọ̀bálẹ̀ níwájú ọ̀gá. dọ̀bálẹ̀ níwájú. tẹríba fọ́lọ́run. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mbolokusi. Àwọn afa kẹ. no gbogbo àwọn afa wọ́n ti tọrọ àwọn gbogbo tí mo wí àwọn náà kọ́ mi. ọ̀dọ̀ àwọn afa ló kù. tọ́ ẹ̀yin Al-Wajud. ẹ̀yin lẹ́ ń pè wá lọ́dọọdún. bẹ́ẹ̀ni wàláì. ẹ̀yin lẹ́ ń pè wá lọ́dọọdún. bí o bá sẹ́yìn kò sáwà. kò sí o. bẹ́ẹ̀ yóò bá máa ṣe irun tẹ́ ń ṣe yìí ta ló fẹ́ máa wá. Ọlọ́run wọlé ànábì níwájú Ọlọ́run bẹ́ẹ̀ látòrí Al-Wajud ń bí káàdì gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ̀ wá ń bí báyìí ẹ̀ ní fojú sunkún ọmọ o. àmín. ẹ̀ ní fojú sunkún ọmọ o. àmín. ẹ̀ ní fojú sunkún ara yín. àmín. ẹ̀ ní wà fún yín tì. àmín. àní wẹ̀yìn náà tì. àmín. la hawla. wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ̀yin àmì mi ò tó bẹ́ẹ̀ láti ṣàdúrà fún yín ṣùgbọ́n mo tún lè ṣe é. ẹ̀yin náà lẹ ní lọ́wọ́. wọ́n láwọn wà bẹ́ẹ̀ táwọn kan wà lẹ́yìn tó yẹ sáfà tó tọ́ o. àpò àpò ṣàdúrà fún náà ni. kò yẹ ẹ̀yin ìdájọ́ ti jókòó sẹ́yìn àwọn afá ẹ̀ nídìí àdúrà mọ́ ẹ nídìí ẹni bá nídìí àdúrà nù yín tí ó máa kún wòye sáfà kó dìde. jẹ́ ká dá ẹ mọ̀. èyí sáfà o tó bá sọ pé apá àfà ni ọ tó dìde mo mọ̀ ọ́. sóbìnrin yẹn náà sáfà ni. ẹ jókòó padà. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ dákun ẹ bára yín lọ́wọ́ báyìí súnmọ́ bí yàfa yìí ẹ wá wojú ara yín báyìí sọ fún pé wàá ṣoríire. wàá ṣoríire. wàá rí bá ti ṣe. wàá rọ́nà gbégbà. wàá rọ́nà gbégbà. ayé rẹ ò ní bàjẹ́. ayé rẹ ò ní bàjẹ́. ọ̀rọ̀ rẹ ò ní dàrú. ọ̀rọ̀ rẹ ò ní dàrú. ò ní fọjọ́ lọ́jọ́ lọ. ò ní fọjọ́ lọ́jọ́ lọ. ò ní kánjú kú. ò ní kánjú kú. wàá róore gbà. wàá róore gbà. wàá rí àánú Ọlọ́run gbà. wàá rí àánú Ọlọ́run gbà. bí mo ti fẹ́ jẹ́ kórí fún ẹ. bí mo ti fẹ́ kórí fún ẹ. kórí bẹ́ẹ̀ fẹ́mi náà tọmọtọmọ. kórí bẹ́ẹ̀ fẹ́mi náà tọmọtọmọ. la hawla. la quwwata illa billahi al-aliyyil azim. ẹ gbọ́ lọ́n tóbi. Allahu akbar. ẹ dákun ta ló nígbà gbọ́gbá dùn àwọn ti gbà lé ní kó gbọ́ lọ́n tóbi. èmi Allahu akbar. ẹni bá nígbà gbọ́ pé àdúrà àwọn ti gbà mo nídìí èèyàn mẹ́wàá pẹ̀lú 100 naira èèyàn mẹ́wàá lu 100 naira. obìnrin la kọ́kọ́. ẹ máa fi wà lẹ́bàá ẹni bá gbọ́ kó bá nígbà gbọ́ àdúrà àwọn ti gbà. èèyàn mẹ́wàá tádùá rẹ̀ gbà tó dá lójú. àdúrà yín ti gbà inshallah. olóríire mẹ́wàá 100 naira kò jẹ́ lọ. wọ́n dárúkọ 100 naira wọ́n náà ní 50 naira lọ́wọ́ o wálé wá sílẹ̀ kó fi jà àlùbáríkà. ó wá wò pé owó ọwé òpó 100 naira wọ́n náà lè dìde. àwọn èèyàn dìde dákun wọ́n náà mi dìde. má fagídí kó bá ra ẹ. ọmọ ìyá mi wọ́n náà dìde màmá yìí tá a ṣe tọ́lọ́ wọn mọ̀ fi gbà á. òyìnbó yìí ayọ̀ká àdùnní ẹ̀jẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ fún yín. iye ológì ayọ̀kádà alájà Ṣadé ayọ̀ká ojoojúmọ́ lòun máa ń pè mí tiẹ̀ àdùnní ẹ̀jẹ̀ ìyàwó mi dáadáa ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú. àmín. alhamdulilayi alhamdulilayi ajiyabi ọjọ́ kò ní bàjẹ́ ajiyabi ọjọ́ gbogbo Ṣakí ajiyabi ọjọ́ gbogbo Ṣakí Ọlọ́run níjó bàjẹ́ àfòyígbé mọ́fìrè ọtọ́jàre alhamdulilayi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين
كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فما كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فما تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه وما كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم. الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين. موكي الأجوى إسماعيل سيزي ìjọba jẹ́ ọlágbá ọlọ́run lẹ́wọ̀gùn ọlọ́run àwọn alára fáwọn lọ́dún yìí nìyẹn. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi. oníwàásù wa lébi lóde yìí. alhamdulilayi. má fi yẹn àfa ló wọlé má fi yóò lò báyìí gbélé gún ló wọlé ta ló yàwó ẹ̀ ní baba bò. alhamdulilayi rabbil alamin. kótó wọn lùlù mọ́ ní jẹ́ bẹ́ẹ̀. gbogbo jama lọ́kùnrin lóbìnrin akí oníwàásí wálé ni. akí wọn. alfawa Buhari ibn Musa. Aki alfawa Bukhari ọmọ Musa. Adamalawa yàtọ̀ o. Gbogbo jama ń kí wọn. Alájà Rashida mo kí ẹ púpọ̀. Alálùbáríkà ọmọ. Ajá Kíkẹ́. Ìyá wa Alájà Wùmí. Òkè. Alhamdulilayi Rabbi gbogbo ọdún fa. Gbogbo jama. À ń kí Alhaji wa Bukhari ọmọ Musa. Adamalawa yàtọ̀ o. Tó bá ti wá jókòó síbí ń sìn á bẹ̀rẹ̀ programu náà. Níbo àyè tí wọ́n jókòó dà. ẹ̀yin àfa. Kaliwa Jude. Níbo lẹ ṣètò kalẹ̀ fún wọn. Ẹ jẹ́ ká wá jókòó sọ́dọ̀ àwọn àfa ń bí. Ìbá yà yẹ àwọn àfa ló yẹ kán jókòó sí bí. ẹ̀yin àfa ẹ bá wa yọ àyè kan lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá Alhaji wa Bukhari Musa wọlé gbogbo yín la kí o. gbogbo yín la kíkọ́ ẹ̀ lápọ̀nlé. Ọlọ́mọdé ó bàjẹ́ fẹ́ nìkan kan yín. amina. Igegele mo kí yín púpọ̀. Ọlọ́run wọlé alùbáríkà nábì níwájú Ọlọ́run. sallallahu alayhi wa sallam. Adéwọ̀nyí everybody gbogbo yín la kí. Al-Karim man yukrim. Gbogbo yín tẹ́ bá tí bá ti ń pọ́n yàn létí bá ti ń kíyàn ẹgbà pálápọ́nlé ló ń nánu. wàláì. Mo kí yín o.
gbogbo ọdún fáńkì ọlọ́mọdé ó bàjẹ́ fẹ́ nìkan kan wa. àmín. ẹ̀yin tẹ́ wọlé lẹ́ẹ̀ka alájà wa Àbẹ̀ní Sájẹ́ alájà Mojí Ọláìyá alájà wa Hasanat Yétúndé Wùmí gbogbo yín la kí ọlọ́mọdé ó bàjẹ́ láéláé. àmín. alájà wa Bukari Musa wọ́n kí àwọn àfáàná dìde wọ́n kí wọn. wọ́n ní kàn máa wulẹ̀. adúpẹ́ ọba tó Islam pọ́n wá. alihamudulilayi. operator máìkì ẹ̀yìn bátìrì ẹ̀ ti wíkì o. ó ń fèlò. àwọn èèyàn ajilokuma ló ṣe alihamudulilayi ayi Jamiu Ọlọ́run bá ń gbàdúrà rẹ. àmín. Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín. àmín. ọlá alibarika nabi níwájú Ọlọ́run. sallallahu alayhi wa sallam. ó dà pé nǹkan wà lára rẹ. àjọ máa lùlù mọ́. ó dà pé nǹkan wà lára rẹ. ilé yẹn bá ṣe níyì yẹn máa ṣe tẹ́ o. dandan ni kò lùlù ni. alólùlù wájú Ọlọ́run sọ fẹ́ bẹ̀rẹ̀ sí ní lù látọ̀la ni. àfa wọlé òun lùlù ó wá jẹ́ wọn ajó ní fújì ni. ẹ bá fún wọn ní àyè ń bẹ̀ yẹn kí wọ́n jókòó. satira ìjókòó mẹ́yẹn alihamudulilayi. alihamudulilayi. ẹ jọ̀ọ́ ẹ bá wa fún wọn láàyè. ẹ jọ̀ọ́ ẹ fún wọn láàyè ẹ yà wọ́n ní fọ́tò ní màbá ẹ jọ̀ọ́. alihamudulilayi rabbil alamin. alihamudulilayi. faya rabbi awunan falmu anumu ayyadun wama limuri in lam tu inahu kahu. àwọn èèyàn tí wọ́n wọlé rẹpẹtẹ pẹ̀lú Alhaji wa Bukari Musa Bukari ní wọ́n fi operator kíní yìí ń disturb wa púpọ̀ wa ń pariwo fún ẹ. gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́ọ̀kan rẹ̀ yín náà kó níbẹ̀. kó ń bẹ̀ náà. ẹ̀yin lẹ́ ń jẹ́ kí nẹ́tíwọ̀kì yẹn máa ṣe bẹ́ẹ̀ ṣe ṣège. àwọn èèyàn tí wọ́n wọlé rẹpẹtẹ àwọn ìyá yìí tún lọ kí wọn náà. àwọn ìyá àlewájú. ẹ lọ kí wọn ẹ lọ kí wọn ẹ lọ kí wọn ẹ lọ kí wọn. àwọn alásàlátù àlewájú ló ń kí yín. alhamdulilayi rabbil alamin. alihamudulilayi. alásàlátù àlewájú dùn nìyẹn. kíni yìí ń fail. alhamdulilayi rabbil alamin. eléyìí tẹ pé ní master náà ló tún fail ẹ wá change battery ẹ fún wa. àwọn èèyàn tí wọ́n wọlé àti ń retí oníwàásí wa látàárọ̀ gbogbo ayé náà sì ti retí wọn àwa dúpẹ́ wọn dé bá wa láyọ̀ àtàláfíà gbogbo ẹ̀yin ọmọ Islam tẹ́ wá ń bí tá a wá láti wá gbọ́ wàásí ẹ dákun ẹ bá mi gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. níta ń retí láti ẹ̀kan náà lọ́lọ́run mú wọlé wá bá wa wẹ́rẹ́ yìí. alihamudulilayi. bẹ́ẹ̀ yà bá sì wọlé dandan ni fún ọ tó bá jọmọlúwàbí èèyàn láti ṣàpọ́nlé ẹ̀ láti kì í. ìṣàpọ́nlé èèyàn ìkíyàn ó ń tọ́ka pé wọn náà fúnra rẹ ẹni àpọ́nlé ni ọ́nù. bẹ́ẹ̀ ni kò sínú orí ibú. mo kí yín púpọ̀ Alhaji wa Buhari bá mi ké ẹjọ́ ẹjẹ́ ń rí náà ẹ̀yin náà lẹ́jẹ̀ kan rí wa pé à ń kí wọn láti ẹ̀kan ẹ̀yin yìí náà ni Semi White ẹjọ́. àwọn àfáwà ń kí àwọn àfáwà Alhaji wa Bukari mo kí yín láti ẹ̀kan púpọ̀ Ọlọ́run wọlé alubarika nebo Muhammad níwájú Ọlọ́run sallallahu alayhi wa sallam. Ọlọ́run wọlé abọ́lọ́run ṣe ń jọ́ Ọlọ́run wọlé àpọ́nlé tó wà lára Ọlọ́run oore tí wàá ṣe fún wa ọlọ́mọdé ó bàjẹ́. àmín. ọlá agbára Ọlọ́run láwùjọ Ọlọ́run. àmín. ọlá tí Ọlọ́run fi ń jọ náà. Allah. ọlá tájúlẹ̀ àdábì. ọmọ Allah. náà eléyìí tó kù báyìí àwọn alága wa àwọn dà. orúkọ tẹ kọ wá dà.
ẹ ti máàkì àwọn tó wà ń bí ẹ bá máàkì wọn ni tẹ bá ti máàkì àwọn tó wà ń bí kò ní fún wa ní wàhálà rárá ọ̀rọ̀ wọn ju ká máa wéèsì ọ̀rọ̀ lọ. alhamdulilayi rabbil alamin. sati ẹ̀yin dà. Alhaji wa Chief bàbá wo wọn nù fíìmù inú yẹn a máa dùn anta lánìyàn gbogbo bí tábà Allahu Akbar. ẹ iṣẹ́ ní ẹ̀yìn ẹ bọ́ síwájú ẹ jókòó síwájú bí báyìí ẹ bọ́ síwájú lẹ́gbẹ̀ẹ́ ẹ bọ́ síwájú ẹ iṣẹ́ ní ẹ̀yìn anta lánìyàn. owó fi tiwọn púpọ̀. bẹ́ẹ̀ bá wo àìná òrosùn ṣífù. bàbá olówó tí ń fowó sànú inú àìná òrosùn bẹ́ẹ̀ wo 21 million naira òun yìí kan náà ni. bẹ́ẹ̀ni. ọlọ́run ṣàánú anta lánìyàn púpọ̀ alibarika ara rẹ̀ ò ní parẹ́ tọmọtọmọ. àmín. alhamdulilayi baba wa bákan náà ọ̀gá wa Chief Túnjí Bámiṣígbì ẹ bọ́ síwájú ẹjọ́ ẹ kí n sẹ́ni ẹ̀yìn ẹ ń ṣèrò ẹ̀yìn. lọ́ọ̀yà wa ni wọ́n alimahami làwọn alárúbáwá ń pè lọ́ọ̀yà alimahami lọ́ọ̀yà wa nù ẹlẹ́sìn ọlọ́run tún wa ni wọ́n Allah. Alhaji wa Chief Túnjí Bámiṣígbì ẹ bọ́ síwájú sá alhamdulilayi nínú àwọn strong member NASFAT nìyẹn Alhaji wa Túnjí Bámiṣígbì ọ̀rọ̀ yín ò ní dàrú. àmín. bákan náà antalaniya jẹ́rìí nara antalaniya bó o ṣe ń ṣe fíìmù inú àwọn yẹn máa ń dùn. bẹ́ẹ̀ni. àwọn kọ́nà first ọmọ tó bá jáde lára rẹ nínú fíìmù bóyá o wá ń fẹ́ ìyàwó rẹ̀ o wá fẹ́ máa bá ọ ságídí tó o bá ti pariwo mọ́lẹ̀ kẹ́ta come shut up yóò dákẹ́ ni ẹ dákun ẹ gbọ́ lọ́n tóbi dáadáa fún antalaniya. Allahu Akbar. bákan náà Alhaji wa ọmọládẹ́gọ̀ àwọn chief host nìyẹn Yínká Quadri tí n bá ti pè wọ́n ká máa bọ̀ ń ta ni Alhaji wa Yínká Quadri ẹ bá ń gbọ́ lọ́n tóbi fún wọn. Allahu Akbar. ẹ máa bọ̀ ń ta sa. wọ́n ní ẹ máa bọ̀ ń ta. ìkejì Matron Alwajudu nù Ògògó yóò máa jalè nù fíìmù àwọn yóò sì máa ṣàdúrà kọ́wọ́ ọlọ́pàá mọ́tẹ́ ẹni tó jalè nù fíìmù táwọn yẹn ń ṣàdúrà yọ lọ́mọdé kọ́wọ́ ọlọ́pàá mú ta ni wọ́n á mú bí ẹ bá so lè. Alhaji wa Taiwo Hasan Ògògó ẹ máa bọ̀ Grand Patron Alwajudu ní Alhaji wa Yínká Quadri ọ̀nà ọ̀ṣẹ́ ìdílé láti Amẹ́ríkà ni kò ní bàjẹ́ o. àmín. sati stepis yẹn lágbára bẹ́ẹ̀ni. ọlọ́wọ́n ọba o wọ́n máa dúpẹ́ tọ́lọ́ ní kí iná. àní o máa lùlù. ẹ̀fí ilẹ̀ yóò ká àbùkù ni. ó ti mọ́ra. ó ti mọ́ lára yóò ká àbùkù ni last one rèé lẹ́yìn eléyìí báyìí wọ́n máa wò. tí o bá wọ o bẹ gbé gílẹ̀. Abe Lanre Alhaji wa Tajudeen Abiodun Lanre tẹ́ ẹ bá ń gbọ́ fíìmù tó ń bọ̀ yìí àwọn tó wà ń bẹ̀ Mọ́fìrè Lásùrè Fídàrè and others Abe Lanre nu àwọn director tó ní agbára báyìí rí o bá da táwọn eléyìí bá bẹ direct ayé rẹ yóò sì bọ́ sí straight. Allah. Bàbá olóye kákábíjà wúta àrìnbí ẹni ẹgbẹ́ ń dùn bí káká bá gbààyàn létí ọlọ́jẹ́ kéèyàn ṣínú láyé ni. Ọlọ́run sáà fi wọ́n ta wá lọ́rẹ gbogbo wọn mùsùlùmí náà ni wọ́n. Bàbá wa Alhaji Abdulrafi bàbá balo ẹ máa bọ̀ bàbá balo alhamdulilayi ó ní nǹkan tí mo fẹ́ ṣe gbogbo ẹ̀yin oní tíyàtà tẹ̀ wá ń bí tẹ̀ jẹ́ artist lọ́kùnrin lóbìnrin ẹ máa jáde bọ̀ lẹ́yìn wọn bí ẹ dá wa lóhùn ẹ máa bọ̀ lẹ́yìn wọn bí ẹ máa bọ̀ lẹ́yìn wọn. artist actress. Túnjí Bámiṣígbì antalaniya ẹ máa bọ̀ Mọ́fìrè ẹ máa bọ̀ Ọlọ́run ti yọ ayé tí kò nínú and others. àwọn kan wà. ẹjọ ìjẹrẹ ẹ̀yin obìnrin ẹ dúró báyìí
babaláwo rèé o mọ́fì rèé òun ló mú tẹ̀sùbá dání. babaláwo ti ń fa tẹ̀sùbá. adúgbò ẹbọlọ́hún. alihamudulilayi. àdùnní ẹ̀jẹ̀ dákun ẹgbẹ́ lọ́hún ni ó dúró sí. má do tí wàá ń bì yìí. oyinbo yí dà. ọmọ ìyá mi ẹ má jẹun ojú yín o. alájà yín ni. adúgbò ẹbọlọ́hún. alihamudulilayi. gbogbo ẹ̀yin jama wa ẹ̀yin èèyàn àwọn tí wọ́n ń gbé wa lárugẹ rèé tí wọ́n ń pa wá lẹ́rìn inú ilé wa báwọn náà ṣe dúró yìí wàláhì àfáà ni wá òjíṣẹ́ Ọlọ́run dẹ̀ ni wọ́n torí pé iṣẹ́ táwọn náà ń ṣe iṣẹ́ Ọlọ́run ni àdúrà tí mo fẹ́ ṣe fún yín bẹ̀ látòrí yín kákàdìrì àtàlà nìyàn ògògó bàbá bàálù kárí gbogbo yín pátápátá bẹ̀ látòrí abẹnisajẹ níkẹpẹlà wùmí àti gbogbo ẹ̀yin obìnrin alájà fáwọsà àti balógun lágbára tọlọ́hún ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ o. àmín. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí tẹ́ jẹ́ mùsùlùmí òdodo ẹ jọ wo kíbi tẹ́ bá wà ẹ bá mi náwó sí wọn. ẹ náwó àánú sí wọn. bá ṣe dúró yìí wàláhì ikú wọn ò dáa ẹ jọ ẹ bá mi náwó sí wọn gbogbo tẹ́ bá wà. súrà tọ́lọ́hún fi ànábì lọ́kàn balẹ̀ ni ẹ bá mi kà fún wọn káwọn má bá wa kà á ṣùgbọ́n ká máa dàníyà lórí tí wọ́n fẹ́ kọ́lọ́n wọlé ànábì wọlé ayé ọmọ mùsùlùmí tó wà ń bì yìí lọ́kùnrin lóbìnrin gbogbo yín pátápátá yín ti ń bà yín lọ́kàn jẹ́ ti ń dùn yín lẹ́mìí afọlá ìjókòó yìí bẹ̀ lọ́hùn Olúwa bá sọ́ọ́dì dùn fún yín láti ní ẹ jọ̀ọ́ bá mi ṣe lílá fífún wọn lápapọ̀ káwọn máa ṣàmì bisimilahi rahman rahim le ila fi Quraish ila fi himrilata shita iwa saif falyabudu rabba azal bait الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر ẹ lọ jókòó alhamdulilayi sàrà jẹ́ ká lọ jókòó. Alhaji Buhari ọmọ Musa mi o bàbá ara mi ọmọ Ajíkòbí nílùú Ìlọrin bàbá ṣé ti gbàgbé ní nígbà yẹn tán tí mọ̀ wá tá ti jẹ́ nǹkan kan ó kàn wọ́n lọ́wọ́n bá nínú àánú rẹ̀ ló fi dá mi lọ́lá. mo ní tí n bá lẹ́gbẹ̀rún àwọn àpọ́nlé ẹ̀yìn bàbá ni ó sì máa fi ṣe gbogbo ẹ̀yin aládùúró tì mí Yínká mi Quadri Ògògó kú lódò abẹ́láre mọ́kì madam ṣàjẹ́ alájà wọn mi alájà ìrètí gbogbo ọdún fa kakọ̀ ṣe ṣe mo dúpẹ́ èmi ọmọ yín náà rèé ẹ mà wọn tán ni mí ẹ kàn ń wò mí ẹ kàn ń ṣe mí láàánú ni ìbànújò ni wọ́n léyìn lọ́la oníṣẹ́ ńlá Maulana Shehu Buhari ọmọ Musa ọkùnrin ni bọ́kùnrin ò bá sí bóbìnrin sùn báwo la ṣe lè bímú ọmọ oníṣẹ́ ńlá. ó dáná tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ń jọ bí tó sì wá ń dòun ẹ rí pé yín obìnrin gbogbo wa náà láti ṣoríire ẹ jọ̀wọ́ ìbéèrè tí mo fẹ́ bí Sẹ́yìdá Sọ̀fíyá ṣọ́kùnrin nìkan lè dọ́mọ bíi ni. wàláì tàláì pàṣẹpàṣẹ lọ́wọ́n báyìí láì ṣùgbọ́n kàn fún ọkùnrin ṣàlámójú tó àpàṣẹ nílé fún ìyàwó ó ẹni. dáná ẹ jẹ́ ká kú tọrọ fún Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ẹ jẹ́ sọ fún Allahu azza wa jalla. ó dáná gbogbo ẹ̀yin ọkùnrin tabaníkà máa kà ní méjì ní mẹ́ta ní mẹ́rin obìnrin o ẹ̀yin lẹ gbọ́ ọmọ náà fóṣù mẹ́sàn-án oṣù mẹ́sàn-án dé o ẹ tún tọ́mọ náà fọ́ ọdún mẹ́ta nínú àárẹ̀ nínú ìlà ìlò obìnrin nìkan. ọmọ táyé bí ọkùnrin ni nítorí wípé obìnrin tó bá mọ̀ pé òun fẹ́ já láṣẹ lé kò bá tiẹ̀ jókòó sínú ilé kó ní kí jíjẹ mímu lílọ bíbọ̀ ọkùnrin kó máa wá bá òun nínú ilé ṣebí tó bá wà ní inú ilé ọmọ tá ò fowó tán á padà gbélé ta kọta ni ọkùnrin ló máa lọ ṣiṣẹ́ wà fóbìnrin kó tó lè wá àdí wípé wà láìta láyé ọkùnrin ni. ẹ rí i pé iṣẹ́ nìkan ni wọ́n ṣà ń sọ pé bàbá ń ṣé bàbá tó ti lọ bí iṣẹ́ látàárọ̀ ká tó dé lágo méjì alẹ́ àbágo mẹ́sàn-án ìrètí ọlá ìmọ̀ àgbọ̀ mi madam ṣáájá ṣó ń gbọ́rọ̀ mi
kí bàbá tó wọlé dé kò mọ tí lukumanu ti ṣe kó tó dé kò mọ tí yusufu ti ṣe kò mọ tí ibrahim ti ṣe tá a bá kẹjọ tá a tún sọ fún bàbá yìí pé ibrahim lọ ń gbá bọ́ọ̀lù ni kò lọ lé kéwú bàbá máa ní fi ilẹ̀jọ lukumanu má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n kó má bàa dàbí ti ìbínú ẹja ṣe fàájì fáwọn èèyàn wa. ọmọ táyébí nítorí muhammadu oníṣẹ́ ńlá àbá tiẹ̀ ṣe kọ sí dàfẹ́rẹ́fẹ́ nítorí mọ̀lánà ṣéwì ibrahima muhammadu babulahi ma misili okatun nikebela ṣéyìdì tó bẹ̀rẹ̀ ilẹ̀ rọ́bà gẹ̀rẹ́ wọn nàbí muhammadu èmi muhammadu fami ogogo walikiyami muhammadin azimu kuliki tamajalalu wan nabi muhammad mọ̀lánà ṣéwàlájì ibrahima ṣéyìdà ó tún wá dọ́dọ̀ mọ̀lánà ṣéwù jámi wúlára. muhammadu nalbishir yataka imamu wa arju min alimola ataka markamun wa ishtan azizan abida mutanazikun wa fi kidimati limola ataka imamu. mọ̀tá ibi nígbà tó tún wá dọ́dọ̀ mọ̀lánà ṣéwù jámi wúlára. bàbá ní làbáyíká yàrá sinari baligi ni ilà kaburi nàbí yìí bí sọ̀rọ̀ àti ṣéwù jámi. káwọn lè mẹ́tọ́ sọ̀rọ̀ bàbá wa ní anna arifu billahi abdul jami bilala wasilitu ila ayul qayumi bi jazbati shehu jami oya allahumma salli ala sayyidina muhammad rasulullah muhammad baba salli ala sayyidina muhammadin rasulullah muhammad omi ni potent muhammad omi ni science muhammad omi ni present muhammad ọba Òṣogbo mo ṣe bọ́ọ̀bà ni ọba kí olúwa láyé ọba ni ọba Ọ̀yọ́ wà láyé ọba ni ṣùgbọ́n kò sí irú níkẹ́ kò sí irú ọlọ́run mi láàrin gbogbo wọn yá Allahu Allah. ẹ̀rí ọba tẹ́mi ó máa kìlẹ̀ mi ó máa dúpẹ́ fún má jẹ́ kó pariwo sórí ọba mi Adéwálé. Aminatu ló ń kọrin ọmọ ayé lóyún. orí ọlọ́run ọba tèmi nìkan o adáni má má ṣe gbàgbé tí tóbi ọba tèmi ọba láéláé. ni mo fi ń pẹ́ ṣé Buhari ẹ̀rí gbogbo kíkí tọ̀ lọ́wọ́ ọba tàwa nìkan gbogbo yìí tọ̀ lọ́wọ́ ọba tàwa nìkan ni mo fi ń pẹ́ màkọ́ lọ́hùn lédè Yorùbá màkọ́ lọ́hùn lédè Lárúbáwá. màkọ́ lọ́hùn lédè Yorùbá màkọ́ lọ́hùn lédè Lárúbáwá. tí n bá ní Alátìbù gbọ̀ǹkọ́ lọ́hùn mi ní yẹ́sà tẹ́rù gbọ̀ǹkọ́ lọ́hùn mi ní Alimuliku gbọ̀ǹkọ́ lọ́hùn mi ní o màkọ́ lọ́hùn lédè Lárúbáwá. ó yá nítorí àbá wa ni o nítorí àwọn àbá wa àwọn ulama wa ká má gbàgbé wọn láíláí àwọn tọ́tọ́ wa sọ̀nà tọ́ǹkọ̀ wa ní kéwù. máa pẹ́ báyìí máa pẹ́ tí bá ti rí wọn tí bá ti rí wọn tí bá ti rí wọn lèmi pọ̀n wọn lé. tí bá ti rí wọn inú mi á dùn gbogbo alálùfáà tó ń bọ̀ lọ́hùn fún wa. ọmọ táìbì ìyá kọ́làrẹ́ ọmọ Saudi Shehu Buhari ọmọ Musa àní ọlọ́run lòyìn fún mi láti gbé mi jáde ní. bàbá náà bá ń ṣe bẹ́ẹ̀ náà bá ń fẹ́ mi náà sì ń gbọ́ mi káyé. ó yẹ sọ pàlí ó sì mọ lónìí gbà ó gbogbo àníwájúdù lónìí gbà ó. mo ní kò ní ìgbà tí ẹ bá ń fa pósítà yíyá kò ní ìgbà tí ẹ bá ń fa fọ́tò yá o àníwájúdù lónìí gbà ó. ṣé wọ́n Buhari máa fòyà o àti ṣé wọ́n Buhari máa fòyà o. yíyẹ ká o gbogbo wa pátá ń bẹ lẹ́yìn ẹ̀ o gbogbo wa pátá ń bẹ lẹ́yìn ẹ̀ àníwájúdù máa fòyà o. a gbọ́rọ̀ Ọlọ́run báyìí wáàsí la fẹ́ gbọ́ wáàsí náà ó sì wáyé láti ibi tí kálukú ti ń retí pé yóò wáyé
Alfa wa oníwàásí wa lé ní bisimilahi. الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم فيا ربي عونا فالمعان مؤيد وما لامرئ إن لم تعنه كفاه إليك توصلنا بك الله أولا وأول ما يبدأ به العبد مولاه معز مذل من يشاء بقهره سميع بصير كل شيء بما رأى فما لي لا نوع على خطاي وقد بارست جبار السماء قرأت كتابه وعصيت سرا لعظم بليتي ولسوء مراي بلاي لا يقاس بي بلاء وعافاتي تدل على شقاء فيا ذلي إذا ما قال ربي إلى النعران ذوقوا ذا المراي فهذا كان يصيني مرارا ويسوم أنه من أوليائي تصنع للعباد ولم يردني وكان بالإيمان سواي وكان يريد بالإيمان سواي تعالى الله عن قربي وبعدي وعن قدري يقدر بالمكان وجل بعزي عن كل واصف يقدر في العقول وفي العيان فلا الألاس تدرك تعالى ولا الألفاظ منا والمعاني فهذا كله في الله يفنى وجل عن التباعد والتداني كان من قبل أن يكون مكانه
وهوان وقبل كل زمان أول آخر سميع بصير وفرد منزأ ثاني ما في الوجود سواك رب يعبد كلا ولا مولى سواك فيقصد يا من له أنت الوجوب يسيئا سلان وكل الكائنات توحد أنت الإله الواحد الفرد الذي كل القلوب لو تكر وتشهد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وي دادا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وي. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد على أهله وأصحابه وسلم. الله بواكي النبوة محمد صلى الله عليه وسلم. يومبوك بي كان نبي يقول مناني صلى الله عليه وسلم. àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ sallallahu alayhi wa sallam. àwọn sàhábà rẹ̀ sallallahu alayhi wa sallam. gbogbo àwọn almuhajirun àtàwọn ansar ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn papọ̀ má nẹ́bí. àmín. ọlọ́run wọlé àwọn bá wa kẹ́ àbáwá lájí àgbà. allahumma àmín. ìyá wọn bàbá wọn àáfà wọn àwọn méjèèjì tó bí àlùfáà nínú ilé náà bàbá ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. bàbá wa lágége ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. ìyá àti bàbá tó bí bàbá lágége ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. àáfà wa àgbà fún bàbá lágége àtàwọn méjèèjì tó bí àáfà fún bàbá lágége ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. ìyá wa ìyá akéwùnú lé ìyá akéwù lábàtà súnkẹrẹ ọlọ́run bá wa kẹ́ wọn. àmín àmín. bàbá wa àgbà ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. gbogbo àwa náà àwọn òkú wa ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. bisimilahi kul huwa Allah. bisimilahi rahman rahim. kul huwa Allahu ahad. Allahu samad. lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. àmín. mo kí àwọn àfa